ta lẹ́yìn wá fẹ́ dìbò fún. Ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ìkànnì lẹ́ni nìyẹn. Kí n tó sọ pé mo fún yín ní ìṣẹ́jú kan ìgbé kẹ́ decide ẹni tẹ́ fẹ́ dìbò fún. Mo ṣe poll kan lórí channel yìí. Peter Obi ní 71%, Tinubu ní 29%, bẹ́ẹ̀ sì ni Atiku Abubakar ó ní 0%. Poll tí mo ra sọ fún yín ò ní anything nítorí pé èèyàn méje péré ló vote fún poll yìí as at the time tí mo fi máa tẹ record video yìí, and èèyàn méje nínú èèyàn 200 million people ṣe hàn pé kò tiẹ̀ ní hàn rárá. Ṣùgbọ́n nínú fídíò yìí máa sọ ẹni tí mo rò pé mo máa dìbò fún. Ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ni pé tí ẹ bá wo fídíò yìí parí ẹ ní understand nǹkan tí mo ń sọ deeply, ẹ kàn máa rò pé báyìí ni mo ń lọ ní tí ẹ bá wo fídíò parí. So ẹ make sure pé ẹ wo fídíò parí. Nǹkan kan ṣoṣo ni mo fẹ́ sọ ní ìta gbangba lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí. Mi ò ní dìbò fún Atiku Abubakar. Máa sọ reason tí mo fi sọ pé mi ò ní dìbò fún Atiku Abubakar later nínú fídíò yìí, and tẹ́yìn bá sì rò pé wrong decision ni mo make, ẹ lè comment sínú fídíò yìí, ẹ jẹ́ kí n mọ reason tẹ́ fi rò pé ó yẹ kí n vote fún Atiku Abubakar, pé Atiku Abubakar ló yẹ kí n vote fún. Ní ìsìn tí wọ́n tún wá kù méjì, ẹ jẹ́ kí n sọ ìtàn ráńpẹ́ fún yín. Àwọn ìtàn nǹkankan tó ti ṣẹlẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni mo fẹ́ kájọ sọ báyìí. Mo mọ̀ pé kò kí n ṣe àròsọ wípé ìjọba tó wà lóde wọ́n yọ history kónú educational system orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ jọ̀ọ́ kí ni ìdí tẹ́ fi rò pé wọ́n yọ history kún bẹ́ẹ̀? Èmi believe pé torí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà òun ni wọ́n fi yọ history. Kí wá ní nǹkan tí mo sọ pé ń ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ ká kọ́kọ́ padà sínú history. Mo fẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. A máa ń rán wa létí ibi tá a dé àti ibi tá a ń lọ. Kí ìtàn Yorùbá òtítọ́ má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni a sì máa ń wá ìtàn Yorùbá ògidì lọ sí orísun rẹ̀ gangan ní eléyìí tá a ṣe nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Bẹ́ẹ̀ sì ni mi ò fẹ́ kẹ́ rò pé bí a political channel ní channel yìí, so tó bá yẹ pé political reasons lẹ fi ń wo fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ má subscribe torí máa disappoint yín. Ó lè mọ ẹ lè má tún rí anything politics mọ́ lórí channel yìí fún another 4 years, so máa disappoint yín. Ṣùgbọ́n tó bá yẹ pé ìtàn Yorùbá ògidì lẹ ń wá bí tán ti máa rán yín létí reason tí Yorùbá fi wà àbí nǹkankan àbí Ìbàdàn based content lẹ ń wá, ibi tó yẹ kẹ́ ẹ wà gangan rè. Ẹ bá mi subscribe lórí fídíò yìí. Yorùbá pọ́nbélé ni wá gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àwọn nǹkan tí mo fẹ́ sọ lénìí ni ọ̀rọ̀ Fulani. Ta ni Fulani? Báwo ni wọ́n ṣe máa ń ronú nípa wa? Gẹ́gẹ́ mo yẹn sọ̀rọ̀, Fulani ti fẹ́ gba ilẹ̀ wa láti bí 1800 kó tiẹ̀ tó di pé wọ́n dá orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ ni Fulani ti ní interest lórí ilẹ̀ wa náà sì ti máa ń wà. Gbogbo aláṣà mọ ìtàn Ìlọrin. Nígbà tí wọ́n kò ní Ìlọrin, wọ́n fẹ́ gba Osogbo. Níbẹ̀ ni Ọ̀ṣun àti Ìbà Olúyọ̀lé wọ́n ti gbèjà Osogbo tí wọ́n rán àwọn ọmọ ogun lọ sí Osogbo, wọ́n sì borí. A ti sọ ìtàn nípa ìtàn náà. Ẹ sì lè kílíkì òkè mi báyìí tẹ́ bá fẹ́ wo ìtàn náà. Torí àwa ti lọ sí Osogbo. Nìkan lára reason tá fi dá channel sílẹ̀ ni pé a máa ń wá ìtàn lọ sí orísun ìtàn gangan la máa ń wá ìtàn lọ. Lára nǹkan tá a sì mọ̀ ṣe jù náà ni a ti ṣe lórí fídíò náà. A fẹ́ mọ ìtàn nípa bí wọ́n ṣe dá Ìbàdàn sílẹ̀, nítorí ọ̀kan lára àwọn jagunjagun tó dá Ìbàdàn sílẹ̀ ni Ìbà Olúyọ̀lé. A sì lọ sí ọ̀dọ̀ current Ìbà Olúyọ̀lé. Ibẹ̀ náà ti sọ fún mi pé Ìbàdàn kẹta níbi tí a wà yìí. Ìbàdàn kínní àwọn kan ló dálẹ̀ ní ọdún 1829 ó lulẹ̀. Ìbàdàn kejì àwọn kan náà ló dálẹ̀ láti Ifẹ̀ ó tún lulẹ̀. Ìbàdàn kẹta lélẹ̀ tá a wà yìí tí Baṣọ̀run kan dálẹ̀ láti ìlú Ọ̀yọ́ ní ọdún 1835. Bẹ́ẹ̀ sì ni orúkọ Baṣọ̀run náà sì máa jẹ́ Olúyọ̀lé. Ìdí rẹ̀ tó fi máa ń pe Ìbàdàn ní ilé Olúyọ̀lé. Mo ṣe máa mú ìtàn yẹn wá fún wa ní ìfù torí àwa lọ sí ọ̀dọ̀ àrólé Olúyọ̀lé tí a mọ̀ sí the current Ìbà. Ṣé ò ní sọ fún ẹ pé wọ́n fún ẹ níwèé wọ́n dẹ̀ sign fúnra wọn? Jọ kí ló kún ẹ̀ ń bẹ̀? Ṣé mi ti sọ fún ẹ pé kí wọ́n máa dá sọ̀rọ̀ mi mọ́? Fi tiẹ̀ ṣe tiẹ̀ àjẹbẹ́ kó wọlé lọ nísìn. Àní o má bínú. Kí n má bínú báwo?
ṣẹ́rí interview yẹn gbà ní nǹkan bíi wákàtí kan àtààbọ̀ nǹkan tó gùn gan ni so màá kàn máa gé sí ìpele ni ṣùgbọ́n kó tó. ẹ má bínú jàre ṣùgbọ́n kó tó di pé mo upload ẹ̀ mú kàn pé kí n kọ́ sọ̀rọ̀ nípa eléyìí náà ẹ jẹ́ ká tẹ̀síwájú. I love you. ṣùgbọ́n nígbà tó di ọdún 1835 lẹ́yìn ikú Láńkọ́lé Olúyọ̀lé di baálẹ̀ ìlú Ìbàdàn tí a wà nínú ẹ̀ ní òde òní. àwọn Fúlàní wá láti wá gbalẹ̀ bóyá wọ́n sì fẹ́ kó àwọn ará Ìbàdàn ìgbà náà lẹ́rú ni ní eléyìí tí ìtàn sọ pé ó ní invasion Fúlàní tó tóbi jù ní history Fúlàní ní orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n sì pè ogun náà ní Elédùwé wọ̀. Olúyọ̀lé kó àwọn jagunjagun kan mọ́ra àwọn bíi Tìmí Báńgbáyé láti Ẹdẹ Kúrúnmí láti Ìjàyè àwọn náà jọ ja ìjà náà wọ́n sì borí. Fúlàní wọ́n sá lọ ṣùgbọ́n wọ́n tún wá sá lọ ibẹ̀ ni wọ́n gbà gbẹ̀yìn lọ sí ibi tí a mọ̀ sí Ọ̀yọ́lé ní ìgbà náà táwọn olóyìnbó máa ń pè ní Oyo Empire ní eléyìí tó jẹ́ kí Oyo Empire fall pátápátá tó yẹ pé òun ló fọ́ Oyo Empire ní ìgbà náà ṣùgbọ́n ẹ má yẹ kí n fi ìtàn kan tàbí ìkejì ẹ má yẹ kí n fi deviate kúrò ní orí ìdí tá a fi ń ṣe fídíò gangan pé ta ni ẹ̀yin fẹ́ dìbò fún gangan ẹ jẹ́ kí n padà sórí topic yẹn pé ta lẹ wá fẹ́ dìbò fún ní ìsìn tí wọ́n ti wá kù méjì tá a sì ti mọ ìtàn ráńpẹ́ tí mo kàn rọra sọ yẹn pé kò ń ṣe àkọ́kọ́ ní tí Fúlàní ti máa ń disturb wa trailer náà fi ń kó wọn wọlé ní South West Nigeria lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wọ́n ti dẹ́kun initial plan táwọn baba ńlá baba wọn ti set sílẹ̀ ni àbí the same plan náà ni wọ́n ṣì ní àwọn nǹkan tí mo fẹ́ ká ọ̀ra mọ́ yànnàná lélẹ́yìí àmọ́ agenda wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n wọ́n ń kóra wọn wọlé ní mẹ́sàn-án ní mẹ́wàá tí ó sì wà all over the news wọ́n ṣe mẹ́sàn-án mẹ́wàá ni mò ń sọ níbi 300 400 ni wọ́n ń kóra wọn lé nínú truck tí wọ́n sì ń wá sí apá ọ̀dọ̀ wa ní ibíbà yìí kí wá ní agenda wọn kò sẹ́ni tó mọ̀ ó sì dùn mí pé títí di ìsìn Yorùbá ò tí ì invest láti try láti ṣe research láti mọ agenda àwọn Fúlàní àtìgbà náà títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ so ẹ jẹ́ kí n máa tẹ̀síwájú nínú ẹni tí èmi rò pé mo máa yàn mi ì fẹ́ kẹ́ tí judge video yìí mo fẹ́ kẹ́ ẹ wò tán so that a lè yé yín torí mi ì fẹ́ kẹ́ ẹ rò pé nítorí pé mo ti sọ ìtàn Yorùbá ẹni báyìí tó jẹ́ Yorùbá ni màá sọ pé mo máa dìbò fún ẹ máa wo fídíò yìí lọ bí mo ṣe ọ̀rá ń sọ lọ ó ní àwọn ibi tí ó lápẹẹrẹ tí mo fẹ́ fi kalẹ̀ sí. now ẹ jẹ́ ká padà sórí the main question wa ta lẹ fẹ́ dìbò fún gangan. gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan pé mo yọ Atiku Abubakar kúrò ńbẹ̀ èmi ni mo yọ Atiku Abubakar kúrò ńbẹ̀ torí mi nìkan kọ́ ni mo máa vote. èèyàn 200 million tó jẹ́ population Nàìjíríà ló lẹ́tọ̀ọ́ sí láti vote so ẹ jẹ́ ká wá dá Atiku Abubakar padà sínú nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. mo ti sọ ìdí tí bóyá directly or indirectly mo ti sọ ìdí tí mi ò fi lè vote Atiku Abubakar fún yín bẹ́ẹ̀ sì ni opinion mi ṣì stand náà títí di mo yín bá yín sọ̀rọ̀ pé mi ò ní vote Atiku Abubakar ṣùgbọ́n tí máa fẹ́ wá sí reality of it ni pé Atiku Abubakar ṣì wà nínú competition yìí and nǹkan tí mo fẹ́ sọ yìí á jẹ́ kó yé wa reason mo fi sọ pé Atiku Abubakar ṣì wà nínú competition yìí torí ẹni tó máa jẹ next president is either a Southerner which is either Peter Obi àbí Bola Ahmed ọmọ Tinubu táwọn méjèèjì jẹ́ Southerner or a Northerner or a Fulani ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ or a Fulani tí a mọ̀ sí Atiku Abubakar ìkan nínú àárín àwọn méjèèjì ẹni tó máa jẹ president ọgbọ́n wà. Question wa rè tí a bá ní ká dìbò fún Bola Ahmed Tinubu ṣé kò ń ṣe pé ìtàn Ìlọrin mi ìtàn Àfọ̀njá mi ló tún fẹ́ repeat ara ẹ̀? This is the first question tí ó máa ń bá fù lọ́kàn mi torí mi ò ní ìdá àti fi gbogbo ẹnu sọ ẹ mọ̀ pé Tinubu ni president ó sì ní vice ẹ jẹ́ ká fìyàn síbẹ̀ ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ pé ìyá tíṣà kú so ibẹ̀ yẹn ni mo fẹ́ gbà sọ pé ṣé kìí ṣe pé ìtàn Ìlọrin mi àbí ìtàn Àfọ̀njá mi la tún fẹ́ tún kọ. That is number one. Tábà wá ní ká vote fún Peter Obi ṣé ń gbọ́ mi tábà ní ká vote fún Peter Obi ṣáṣọ́ pé Peter Obi lè wọlé ṣé kìí ṣe pé wọ́n fẹ́ pín ìbò South ṣé mọ̀ pé tẹ́ bá mọ̀ calculation politics dáadáa ẹ máa mọ̀ pé tó má ti pín ìbò South
tí north bá sì lọ fún ẹni tó fẹ́ lọ fún, ẹni tá a fẹ́ kó wọlé náà ni ó wọlé. So ibi tí a ti gbọ́dọ̀ rori wa dáadáa nìyẹn pé ta ni ká dìbò fún. Ẹlẹ́ẹ̀kẹta wá ní Atiku Abubakar. Nǹkan tí mo fẹ́ sọ yìí máa yí àwọn tó wà ní diaspora dáadáa. Ṣé mọ̀ pé ẹ̀yin nítorí pé ẹ̀yin jẹ́ Nigerian kò mean pé you are a bad Nigerian tí western world máa ń pè tí Nigerians. Mi mọ̀ bóyá ẹ̀yin ẹ jẹ́ kí n tún explain. You being a Nigerian does not make you a bad person. I think that is clear. So now ẹ jẹ́ ká padà sórí Atiku Abubakar. Does Abubakar being a Fulani explain anything pé èèyàn burúkú àti pé ṣe rò pé yóò dẹ́kun nǹkan tí àwọn baba ńlá baba rẹ̀ ti làálẹ̀? Àwọn ìbéèrè tí mo fẹ́ ká bira wa ní kó tó di pé I select. Me, I said it earlier, I will not vote for Atiku Abubakar, but ẹ jẹ́ ká kọ́ wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí. Alákọ̀ọ́kọ́, tá a bá ní ká vote fún Tinubu, ṣé kìí ṣe pé Afonja mi ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé a ti rí àpẹẹrẹ láàrin Tinubu fúnra rẹ̀ àti olórí orílẹ̀-èdè wa Nàìjíríà, àpẹẹrẹ kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé èmi ò rò pé Fúlàní dẹ́kun nǹkan táwọn baba ńlá baba wọn ti ṣe é lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta wà ní pé tó bá jẹ́ pé Peter Obi la fẹ́ dìbò fún, ẹ jẹ́ kí gbogbo wa gbárùkù tì í. Ṣé nǹkan tí mo ń sọ yẹn ti ń ká make sure pé yóò wọlé? Ṣùgbọ́n tí ò bá ní wọlé, Atiku ni ó wọlé. Tí mo sì rò pé inú àwọn baba ńlá baba wa ò ní dùn sí bÁtíkù báyìí tún lè wọlé. Bàbá ti wá rònú ọkàn wa pé Peter Obi ò lè wọlé, ẹ jẹ́ ká dìbò wa fún Tinubu. Ṣùgbọ́n mi fẹ́ kẹ́ gbà wípé personal opinion tèmi ní nǹkan tí mo kọ ra sọ́nu fídíò yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó máa wọlé àbẹ́ni tí ò ní wọlé. Èmi I'm just one out of 200 million people. Mi ìdẹ̀ fẹ́ kẹ́ judge personal opinion tèmi torí bí mo ṣe rò ni mo ṣe sọ. Ṣùgbọ́n èmi náà sì fẹ́ mọ̀ nǹkan tẹ́yin bá rò nínú comment section. I will be there to reply every comment. In fact, kẹ́ tẹ dot síbẹ̀ màá reply yín. I will be there to reply every opinion. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo fídíò tẹ́ rò pé ní nǹkan ẹyọkan àbí kejì láti enlighten mi àbí láti sọ fún mi. So I will be there to respond to. Màá wà níbẹ̀ láti respond sí gbogbo comments yín. So in my own personal opinion, I think I will not mention ẹni tí mo fẹ́ dìbò fún directly nínú video yìí, but at least video yìí ti lè sọ díẹ̀ nínú ẹni tí mo fẹ́ dìbò fún. And ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì yìí. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. A máa ń rán wa létí ibi tá a dé àti ibi tá a ń lọ. Kí ìtàn Yorùbá òtítọ́ àti òdodo má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. A sì ní ṣe tí ó borúkọ bàbá wa jẹ́ lórí ìkànnì. So kò ní ju báyìí lọ lénìí. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Fídíò míì tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde ní ẹ̀gbẹ́ mi yìí. Ìtàn nípa bí Christianity ṣe dé Nàìjíríà òun ni ó wà ń bẹ̀. Ẹ bá mi wò, mo sì mọ̀ pé ẹ ní regret láti wò. Ǹjẹ́ kó tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.